A kú dédé àkókò yìí ò nílé lóko lájò àti lẹ́yìn òdì a kú bí ojú ọjọ́ ṣe rí. Àní ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi ò ní dì. Mo ṣe bẹ́ẹ̀ mo balẹ̀ gùdẹ̀ sórí àkọ́tún ètò lórí ìkànnì ìrírí ayé TV. Níbi tá ti mọ mú àkànṣe ètò kan wá sí etí ìgbọ̀yìn ara lé lọ́jọ́ tèní. Ẹgbọ́n náà irúfẹ́ àkànṣe ètò oníbà Kóredé tún gbédé lọ́jọ́ tèní. Mo ní àrà kì í tán nílé alára. Ojúmọ́ kan ètò kan, ojúmọ́ kan àrà kan, ojúmọ́ kan èdè kan ni. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́ lórí ètò. Ẹ má ṣe iyèméjì bàbá àbẹ̀kẹ́ iná rèé lórí ètò. Muhammadu Adeboye Kóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1, máyégún gbogbo sọ̀rọ̀. Àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kòmá náà. Àjàní mògo ni mi ará àjámọ̀, àwa lọmọ ìpúnpọ̀rúru àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà Àjàní taníjà lẹ́yìn kùlé òun ṣe bá pọ́n bẹ́pọ̀ rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Ànírúfẹ́ àkànṣe ètò ni mo tún gbé wá lọ́jọ́ tèní. Àní ọjọ́ parapọ̀ ó dọ̀sẹ̀, ọ̀sẹ̀ finúkonú wọ́n doṣù, oṣù foríkorí wọ́n mọ̀dọ́dún, ení tere èjì tere. Ó pé 20 ọdún báyìí tá a ti pàdánù ògbóǹtarìgì pèdèpèdè ni. Bàbá wa Gbenga Adeboye abẹ́fẹ́, bàbá ti wọlé lọ báyìí. Ń pé 20 ọdún gẹ́rẹ́gẹ́ báyìí. Gbogbo àwa pèdèpèdè, àwa sọ̀rọ̀sọ̀rọ̀, gbogbo àwa gbóhùnsáfẹ́fẹ́. À ń ṣèrántí bàbá wa lọ́wọ́lọ́wọ́ báyìí. A lè ṣe ká má ṣèrántí bàbá wa lórí ìkànnì ìrírí ayé TV tá a wà yìí. Torí pé ipa abẹ́rẹ́ tiwọn lókun tí wá ń gbà. Àríkọ́ṣe sì ni bàbá wa Gbenga Adeboye fún gbogbo pèdèpèdè. Àní ogunlọ́gọ̀ ọmọ káàrọ̀ òjíire ni wọ́n mú gbọ́rúkọ Gbenga Adeboye, ṣùgbọ́n wọn ò mọ̀ púpọ̀ nípa rẹ̀. Pàápàá jùlọ àwa èwe ìwòyí, púpọ̀ nù wa ò sábà mọ ìtàn ìgbé ayé bàbá wa Gbenga Adeboye. Torí bàbá wa yìí ti kú nísìn, ìtì ń pé 20 ọdún gẹ́rẹ́gẹ́ báyìí. Ọmọ tí wọ́n sì bí nígbà tí bàbá wa Gbenga Adeboye kú yìí yóò ti mọ ní 20 ọdún lénìí. Tẹ́yìn náà bá rí ọmọ 20 ọdún lénìí tó bá jóbìnrin, ó ṣeéṣe kó ti bẹ̀rẹ̀ sí ní ó ti yé yín. Tó bá sì jọ́kùnrin, ó ṣeéṣe kóun náà ti bẹ̀rẹ̀ sí ní rẹ́ẹ̀dì kiri. Fún ìdí èyí, a ti ṣe ìwádìí níwọ̀nba ṣókí wá fẹ̀yìn ara lé lọ́jọ́ tèní nípa bàbá wa Gbenga Adeboye. Ẹgbọ́n náà ta ni bàbá wa Gbenga Adeboye? Ọmọ ìlú wo ni? Irú iṣẹ́ wo ni bàbá wa yìí ń ṣe? Báwo ló lo ìgbésí ayé rẹ̀ gbà? Àti ẹ̀gbọ́n yín pé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá wa Gbenga Adeboye kú nígbà tí wọ́n ń bẹ láyé. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? Àti ń pé gan ṣóòótọ́ ni àbírọ́? Gbogbo ẹ̀ ẹ gbọ́ wìrìwìrì lórí ètò yìí lọ́jọ́ tèní. Ẹ jẹ́ ń dọ́dọ̀ àwọn ọmọ ojú ẹ̀rọ mi lókè lọ́hùn-ún kí wọ́n bá mi jùúlẹ̀ kí gbogbo aráalé kí wọ́n lè gbọ́ lọ́jọ́ tèní. Kí gbogbo aráalé kí wọ́n lè mọ̀ nípa bàbá wa Gbenga Adeboye. Ṣé o ti wá tákàdá àti gègé ìkọ̀wé rẹ̀ láti dé sílẹ̀ lọ́jọ́ tèní? Àmójú ẹ̀rọ mi ẹ bá ń jù sílẹ̀ lókè lọ́hùn-ún. A ní ìwòyí ìdún ta ọ̀ àjọjẹ. Wọ́n máa ké. Ìwòyí èṣí àjọdá mọ̀ràn. Ìgbà tó dáná ló wá dáríwọ́, a ò rí mọ́. Bẹ́ẹ̀ ló ṣe máa rí fẹ́mi àti rẹ̀. Àní dídùn nìrántí olódodo. Àní tí a bá rántí àwọn ẹni tó wà láyé, ká má gbàgbé àwọn ẹni tó ti kú náà. Torí pé ẹni tó kú ló bí ẹni tó kù. Ẹ kú ilé là ń kára lé o, ẹ kábọ̀ là ń kérò ọ̀nà. Wọ́n ní bá a bá déwájú ilé, baálé ilé là ń kí elégbèje àdó. Bá a bá dé ọ̀dẹ̀dẹ̀ ilé, ìyálé ilé là ń kí elégbèje ìlẹ̀kẹ̀. Mo kí yín ní gbogbo ibikíbi tẹ́ ẹ gbé wà tẹ́ ẹ ti ń gbọ́ mi tẹ́ ń wò mí ní dédé àkókò yìí. Ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ o, bẹ́ẹ̀ létí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní dì. Mo ṣe bẹ́ẹ̀ mo balẹ̀ gòdẹ̀ sórí ètò ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Ta ni Gbenga Adeboye? Ikú wo gan ló pa Gbenga Adeboye? Ṣé pé lóòótọ́ ni pé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Gbenga Adeboye kú? Gbogbo ẹ̀ ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Kẹ́ ẹ wá gbọ́ làbárè lọ́jọ́ tèní. Ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀, aráyé ẹ yí padà. Onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ̀.
onídàájọ́ ayé bọ̀ tí yóò béèrè lọ́wọ́ mi pé báwo la ṣe lò ó ìgbésí ayé wa. torí náà ronú rẹ wò arákùnrin ronú rẹ wò arábìnrin ronú rẹ wò kéṣù máa fi ọ́ ṣe yẹ̀yẹ́. ronú rẹ wò arákùnrin ronú rẹ wò arábìnrin ronú rẹ wò kéṣù máa fi ọ́ ṣe èrè jẹ. àní bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa tẹ́ ń wò wá fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí ọdún ni mi kì í ṣàìmọ̀ fọlọ́kọ yín o Muhammadu Akówódé baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀ àrí ìlú ni mí àwa lọmọ oníjà kòmánà àjàní mògún ni mí ará àjámọ̀ àwa lọmọ epo ń pẹ́ roro àjà ń rọ̀ ṣẹ̀ à ń torí àjájà àjàníta níjà lẹ́yìn kùlé òun ṣe bá pọ́nbẹ́pọ rẹ lórúkọ tí wọ́n ń pàjà. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìrírí ayé TV. àníta ni Gbenga Adeboye ọmọ ìlú wo ni irú èèyàn wo ni Gbenga Adeboye báwo ló lo ìgbésí ayé rẹ̀ sí irú ikú gan ló pa Gbenga Adeboye mo lẹ́gbọ̀n wìrìwìrì lórí ètò yìí lọ́jọ́ tèmi mò ń bọ̀ ẹ jẹ́ mọ́mi díẹ̀ náà. kárìíra lọ́rùn ló jà jù kò yẹ ká fàyè ṣàárì mọ́ kárìíra lọ́rùn ló jà jù kò yẹ ká fàyè ṣàárì mọ́. mo kí yín ẹ káàbọ̀ padà sórí ètò lẹ́ẹ̀kan sí i. àní orúkọ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ni Elijah Olúwagbémiga Abẹ́fẹ́ Adébóyè orúkọ tí àwọn òbí rẹ̀ sọ rèé ṣùgbọ́n ọ̀pọ̀ orúkọ ìnagijẹ tó tún pànìyàn lẹ́rìn-ín òun ni Gbenga Adébóyè ń jẹ́ lẹ́nu iṣẹ́ rẹ̀ àwọn orúkọ bíi jẹ́ngbẹ́tì èlé ìtú bàbá àtà fún wọn tán bàbá aládùkẹ́ alápàtà ikú aláàjì pásítọ̀ olúwo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mélòó la fẹ́ kà nínú eyín adípèlé. wọ́n bí Gbenga Adébóyè ní 30 oṣù kẹsàn-án ọdún 1959 ìyẹn 30 septembre 1959 september 30 ọdún 1959 nílùú ọdẹ òmù gbọ̀ngàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà. bàbá wa Gbenga Adébóyè ó kọ́ iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ní iléeṣẹ́ rédíò ti ìpínlẹ̀ Èkó ibẹ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò Yorùbá tí ó porúkọ ètò ọ̀hún ní fún wọn tán ìyẹn ní ọdún 1981 1981 ọdún tí bàbá wa Gbenga Adébóyè kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò rèé ẹ̀yin ará alẹ́ tẹ́ wà létí ìgbọ́. lẹ́yìn èyí bàbá wa Gbenga Adébóyè ó ta kọ́ṣọ́ sí ìpínlẹ̀ Ògùn ní iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ Ogun State Broadcasting Corporation ṣé mo gbà á. ibẹ̀ ni Gbenga Adébóyè ti ń ṣètò rẹ̀ lọ. àní yàtọ̀ sí kápẹ́dé àrà lórí rédíò Ọlọ́run tún jogún ẹ̀bùn bàǹtàbàǹtà fún Gbenga Adébóyè. ẹgbọ́n náà irú àwọn ẹ̀bùn ó ní Ọlọ́run tún jogún fún Gbenga Adébóyè nígbà ayé rẹ̀ mò ń bọ̀ mi tí ì dé. ó ní ọkọ̀ èrò láyé àwa ẹ̀dá bí adarí ọkọ̀ lórí wa rí ẹlẹ́dàá ènìyàn ló jẹ́ di ọ̀nà ọkọ̀ ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọkọ̀ tó ń rájò. ǹjẹ́ ẹ ti rárìnrìn àjò tí ó sọ pé òun ò tún relé mọ́? bọ́kọ̀ ẹ̀dá rokùn rọ̀ṣà èbúté ni ó ti lọ rèé jàbọ̀ ọ̀nà Àbújá tá ó gbàbọ̀ àsìkò tí kò wá wa yóò relé. irú ọkọ̀ tá ó wọ̀ la ò mọ̀ ilé ayé yìí àwa àna jà ní. àní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ni Elédùà tún fi ta Gbenga Adébóyè lọ́rẹ. kódà gan ó fẹ́ má tí ì sí irú rẹ̀ láwùjọ sọ̀rọ̀sọ̀rọ̀ títí fi dè ní elénìí.
lára àwọn ẹ̀bùn yìí ni orin kíkọ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn orin ni Gbenga Adeboye yọ jáde ẹ jẹ́ n ka àkọlé díẹ̀ fún yín nínú rẹ̀ lára àwọn orin tó yọ jáde ni ọ̀rọ̀ ṣùnùkùn fún wọn tán ìjìnlẹ̀ ọ̀rọ̀ látorí ìtẹ́ mímọ́ supremacy ṣé bẹ́ẹ̀ lẹ máa ń pè é bẹ́ẹ̀ ló tún yọ controversy jáde ẹ wò ó mélòó la fẹ́ kà nínú eyín adípèlé àwọn orin tí Gbenga Adeboye yọ jáde ó pọ̀ jàǹtìrẹrẹ lára àwọn ẹ̀bùn tí Ọlọ́run tún fi ta Gbenga Adeboye lọ́rẹ òun náà ni kọ́mẹ́dì ká darí ayẹyẹ lóde ìnáwó ká dẹ́rìn pòṣónú ká kéwì ká ṣẹ̀fẹ̀ ká jó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára àwọn ẹ̀bùn tí Elédùà fi ta Gbenga Adeboye lọ́rẹ rèé ẹ̀yin aráalé ẹ já gbọ́ àwọn nǹkan ìyàlẹ́nu nípa Gbenga Adeboye ṣùgbọ́n mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. a ní ìwòyí ìdún ta ò àjọjẹ wọ́n máa ké ìwòyí èṣí àjọdá mọ̀ràn ìgbà tó dáná ló wá dáríwọ́ a ò rí mọ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí fẹ́mi àti rẹ̀. àní bàbá wa Gbenga Adeboye jẹ́ ìlúmọ̀ọ́ká amúlùdùn tí ọ̀pọ̀lọpọ̀ àwa sọ̀rọ̀sọ̀rọ̀ àwa gbóhùnsáfẹ́fẹ́ sì fi ń ṣe àwòkọ́ṣe lóde ìní. ọjọ́rú ìyẹn Wednesday ṣé mẹ́kìrìdì lẹ́yìn olóyìnbó faransé máa ń pè é. ó jẹ́ ọjọ́ kan tó jẹ́ ọjọ́ ọ̀wọ̀ fún Gbenga Adeboye kì í fi ọjọ́rú yìí ṣeré rárá. ìdí ni pé ọjọ́rú Wednesday yìí ni wọ́n bí i sáyé. ọjọ́rú Wednesday ló bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́. ọjọ́rú Wednesday ló kọ́kọ́ rìnrìn àjò rẹ̀ àkọ́kọ́ lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà. ọjọ́rú Wednesday ló kọ́kọ́ ṣe ètò orí rédíò rẹ̀ àkọ́kọ́. ọjọ́ tó jáde láyé bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́rú yìí náà ni. ọjọ́ tí wọ́n sì sí òkú rẹ̀ ọjọ́rú Wednesday yìí náà ni. àbí ọ̀gbẹ́ni Gbenga Adeboye ní ọjọ́rú 30 oṣù kẹsàn-án ọdún 1959 ó sì kú ní ọjọ́rú 30 oṣù kẹrin ọdún 2003 ìyẹn ọdún 2003 wọ́n sì òkú rẹ̀ ní ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2003 yìí ìyẹn 2003 àní ẹgbọ́n ṣe pé lóòótọ́ ni pé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ní Gbenga Adeboye kú ni. mo lẹ́gbọ́n wìrìwìrì lọ́jọ́ tèmi mò ń bọ̀ kí n mumi díẹ̀ náà. ó ní àjèjì la jẹ́ láyé àjèjì la jẹ́ láyé bó ti wù káyé yìí ládùn tó a ó padà lọ́jọ́ kan ilé ayé yìí àwa náà jà ní. àní ọ̀pọ̀lọpọ̀ máa ń rí Gbenga Adeboye bí ẹni tó ti rí ọ̀run rí kó tó dolóògbé. ìdí ni pé ó ti kọ́kọ́ kú sí ilé ìwòsàn tí òkìkí rẹ̀ sì ti kàn káàkiri àgbáyé wípé ó ti jáde láyé. lẹ́yìn náà ló tún wá jí padà. lẹ́yìn tó jí padà yìí ó yọ àwo orin kan síta nígbà náà lọ́hùn-ún. nínú àwo orin yìí ló ti ṣàlàyé bí ọ̀run ṣe rí. ó sì sọ àwọn ìrírí tó rí lájùlé ọ̀run nígbà tó dọ́hùn-ún ìyẹn sínú àwo orin rẹ̀ yìí. lára àwọn àlàyé tó ṣe sínú àwo orin yìí ẹ jẹ́ mẹ́nubà díẹ̀ fún yín. bàbá wa Gbenga Adeboye ó ní òun kú lóòótọ́ òun sì rí Ọlọ́run ọba ṣùgbọ́n Ọlọ́run dá òun padà wá sí ilé ayé láti wá parí iṣẹ́ tó rán òun. ó tún ṣàlàyé pé Ọlọ́run sọ fún òun pé tí òun bá kú wọ́n gbọ́dọ̀ sí bíbélì àti ìwé orin papọ̀ mọ́ òun nínú sàréè òun ni. àwo orin rẹ̀ yìí òun ló dá oríṣiríṣi awuyewuye sílẹ̀ láwùjọ lásìkò tó yọ jáde nígbà náà lọ́hùn-ún torí àwọn kan gbàgbọ́ ṣùgbọ́n àwọn kan ò gbàgbọ́. ẹ̀yin náà ti mọ̀ pé bílé ayé ṣe rí nù. àní gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́ ń pé ọ̀pọ̀lọpọ̀ àwọn amúlùdùn tó jẹ́ gbajúgbajà lónìí ló ti ara bàbá wa Gbenga Adeboye dìde. lára wọn láti rí ìlúmọ̀ọ́ká ní Fatia Balógun. a gbọ́ ń pé bàbá wa Gbenga Adeboye ṣe àfihàn Fatia Balógun nínú ijó orin rẹ̀ kan nígbà náà lọ́hùn-ún. láti ara ibẹ̀
ni ọ̀pọ̀ èèyàn sì ti fi mọ gbajúgbajà òṣèré tíátà nì Fatia Balógun. Lára àwọn amúlùdùn tó tún rí àánú gbà látọ̀dọ̀ bàbá wa Gbenga Adeboye ẹ jẹ́ mẹ́nubà díẹ̀ fún yín, ṣùgbọ́n ẹ jẹ́ mú mi díẹ̀ náà kí n tó tẹ̀síwájú. Ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀, aráyé ẹ yí padà, onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ̀, onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ mi pé báwo la ṣe lò ó ìgbésí ayé wa. Torí náà ronú rẹ̀ wò, arákùnrin ronú rẹ̀ wò, arábìnrin ronú rẹ̀ wò, kéṣù máa fi ọ́ ṣe yẹ̀yẹ́. Ronú rẹ̀ wò, arákùnrin ronú rẹ̀ wò, arábìnrin ronú rẹ̀ wò, kéṣù máa fi ọ́ ṣe èrè jẹ. Àní lára àwọn amúlùdùn tó tún rí àánú gbà látọ̀dọ̀ bàbá wa Gbenga Adeboye, ibẹ̀ láti rí ògbóǹtarìgì akọrin ẹ̀mí ìní bàbá wa Yínká Ayéfẹ́lẹ́. Lára àwọn ẹni tó rí àánú gbà látọ̀dọ̀ Gbenga Adeboye ni bàbá wa Ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù. Lára àwọn ẹni tó tún rí àánú gbà látọ̀dọ̀ bàbá wa Gbenga Adeboye ni bẹ́ẹ̀ náà tún ni gbajúgbajà pèdèpèdè ni bàbá wa Elhaja Bashiru Adisa tí gbogbo èèyàn mọ̀ sí bàbá gbọ̀nyìn. Lára àwọn ẹni tó tún rí àánú gbà látọ̀dọ̀ bàbá wa Gbenga Adeboye nù àwọn bàbá wa Bashiru Adisa bàbá gbọ̀nyìn yìí. Àwọn sì tún kù tí wọ́n ń pèdè àrà lọ́wọ́lọ́wọ́ báyìí, ìyẹn lójúlé iṣẹ́ rédíò Fàájì FM ní ìlú Èkó. A sì ń gbà á ládùúrà yín pé kí o bá mi Elédùà kó dá ẹ̀mí gbogbo wọn sí fún wa ká lè rí wọn pẹ́. Àní bàbá wa Gbenga Adeboye wà lára àwọn ẹni àkọ́kọ́ tó sọ àwàdà kẹ́ríkẹ́rì di ìtẹ́wọ́gbà fún gbogbo ènìyàn kó tó wá di pé gbogbo àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní mú bí iṣẹ́ òòjọ́ wọn lénìí. Ẹ wá gbọ́ irú kó o gan ló pa bàbá wa Gbenga Adeboye abẹ́fẹ́. Mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Kárìíra lọ́rùn ló jàjù, kò yẹ ká fàyè ṣàárí mọ́. Kárìíra lọ́rùn ló jàjù, kò yẹ ká fàyè ṣàárí mọ́. Àní lẹ́yìn tí bàbá wa Gbenga Adeboye kú ikú rẹ̀ àkọ́kọ́ tó tún jí dìde, ìròyìn fi yé wa pé kò lo àsìkò púpọ̀ kan tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ mọ́ tó sì fi gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀rà. Àìsàn tó sì ní í ṣe pẹ̀lú kíndìnrín òun ló dá ẹ̀mí bàbá légbodò. Kòkòrò wá jẹ́ ká gbádùn obì tó gbó. Bàbá wa Gbenga Adeboye kú ní ọjọ́rú 30 oṣù kẹrin ọdún 2003, ìyẹn 30 avril 2003 lọ́dọ̀ àwọn olóyìnbó Faransé. Wọ́n sì sin òkú rẹ̀ ní ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2003, ìyẹn 14 May 2003. Ká tó rẹyẹ bí ọ̀kìn ó dọ̀run alákejì. Gbogbo àwa pèdèpèdè la ti ń ṣèdárò lẹ́yìn bàbá wa Gbenga Adeboye báyìí, torí nínú oṣù tó wọlé sùn òun náà la wà yìí. Bàbá wa Gbenga Adeboye a fẹ́ ọ, ṣùgbọ́n Elédùà fẹ́ ọ jù wá lọ. Sùn re bó o bá dọ̀run o, bó o bá délé kó o kílé, bó o bá dọ́nà kó o kọ́nà, má jọkùn má jẹ kòló. Ohun tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run ni kó o bá wọn jẹ o. Ó dìgbére ó dàrínà kò, ìpàdé dojú àlá. A ní ìwòyí ìdún ta ọ̀ àjọjẹ. Wọ́n máa ké ìwòyí èṣí àjọdá mọ̀ràn. Ìgbà tó dáná ló wá dáríwó, a ò rí mọ́. Bẹ́ẹ̀ ló ṣe máa rí fẹ́mi àti rẹ̀. Ẹ wo ẹ̀yin ará alẹ́ kì í dùn kó pọ̀, ṣókí báyìí náà lọ́bẹ̀ oge. Ìtàn bàbá wa Gbenga Adeboye àsọ ọ̀sọ́tàn ni díẹ̀ táwa mọ̀ nínú rẹ̀ òun la mú wá orí ètò lọ́jọ́ tèní. Torí má lè gbàgbé ni bàbá wa yìí jẹ́ fún wa. Ògbóǹtarìgì amúlùdùn ni bàbá yìí sì jẹ́ fún wa, pàápàá jùlọ nílẹ̀ Káàárọ̀ Oòjíire títí fi wọ òkè òkun. Torí tẹ̀yin náà bá wò ẹ rí pé bàbá yìí ó tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn aláwọ̀ funfun lókè òkun lọ́hùn-ún. Ẹ̀bẹ̀ là ń bẹ Elédùà kó bá wa tẹ́ bàbá sáfẹ́fẹ́ rere.
ẹ wò ó mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá wa tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá láti àìmọye ọdún sẹ́yìn tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ìrírí Ayé TV tá a wà yìí kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò kẹ́ ẹ sì mọ́ gbàgbé láti bá a pín kiri fún àwọn ará ilé yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ètò yìí torí orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́ àwọn àǹfààní ọlọ́kanòjọ̀kan ètò ọlọ́kanòjọ̀kan òun náà lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì tá a wà yìí bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn lórí ètò yìí àbẹ́ ẹ fẹ́ ràn wá lọ́wọ́ lórí ètò yìí àbí ìpolówó náà lẹ́fẹ́ gbé fún wa lórí ètò tá a wà yìí ẹ bá mi pe Ohun Ìfẹ́ Sọmídà sórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó nọ́mbà ọ̀hún lẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ báyìí +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 ẹ ṣeun púpọ̀. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkósùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mi máa fi léyìí ṣe lọ́lọ́jọ́ tèmi mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá àyín ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣu àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o Muhammadu Akóredé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ Sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀ mọ̀ ń dágbére lórí ètò kìí ṣe ti kú kìí ṣe tàrùn ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí gbà tátùmọ̀ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní débà yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.